Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Update eléyìí tí a tún mú wá fún yín nípa Àgbàlá Gabriel àti ìyá ìbejì ọmọ aráyé le. Some years back, a rí gbogbo tó ṣẹlẹ̀ bí Pastor Gabriel bí wọ́n ṣe ran ìyá ìbejì ọmọ aráyé le lọ́wọ́, wọ́n gbé wọn síta, àwọn èèyàn dáwó fún wọn, wọ́n kọ́lé fún wọn débi pé wọ́n ṣe celebration, wọ́n sílé, wọ́n polórin, gbogbo àwọn èèyàn dignitaries ni wọ́n pè wá síbẹ̀. So kò pẹ́ kò jìnnà, awuyewuye tún wá jáde síta ní nǹkan bí ọdún tó lọ, tí wọ́n sọ̀rọ̀ wípé Pastor Gabriel ó abandon àwọn, kò mójútó àwọn, gbogbo ẹ̀ ṣá bẹ́yẹn débi pé àwọn èèyàn tún jáde síta, wọ́n ń sọ̀rọ̀, wọ́n ń bully Pastor Gabriel wípé kò yẹ kó ṣe bẹ́ẹ̀. Pàápàá jùlọ nígbà tí ọ̀rọ̀ arábìnrin kan ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel tí wọ́n sọ wípé wọ́n gba owó, wọn ò fowó ṣe tó yẹ kán fowó ṣe, pé arábìnrin yẹn ó need ìtọ́jú. So gbogbo ẹ̀ náà la rí táwọn èèyàn jáde síta tí wọ́n ń sọ̀rọ̀. So kò pẹ́ yìí ni a tún wá ń gbọ́ tí ìyá ìbejì ọmọ aráyé le tó kúrò ní Èkó níbi tí ó gbalé sí, tí ó padà sí ilé ẹ̀ tí wọ́n kọ́ fún ní Ìbàdàn, because ó ti fi bẹ́ẹ̀lẹ̀ tẹ́lẹ̀, wọ́n gbalé fún sékòó. Àwa tí ìyá ìbejì náà ń sọ̀rọ̀ tó ní òun lòún sì nílé, òun lẹ́tọ̀ọ́ àti padà sínú ilé òun. Àwa rí pé àwọn èèyàn ń sáwọn fún màmá lésì ní online wípé ìyá ò ṣe dáadáa, pé kò hùwà dáadáa. So gbogbo ẹ̀ òun ni a mú wá fún ẹ̀yin tẹ́jẹ́ fi wá sí wa. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ nǹkan tí ìyá sọ, nǹkan tí ìyá rí tó fi kúrò nílé tó wọ́n kọ́ fún tẹ́lẹ̀ tó fi lọ sí Èkó débi pé wọ́n lọ gbalé fún, nǹkan tó dẹ̀ tún rí tó fi kúrò l'Ékòó tó fi padà sí Ìbàdàn. So gbogbo ẹ̀ náà ni ẹ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ nínú fídíò yìí. Ẹ ṣé gan ni. Ilé mi ń bí, ilé mi ń bàdàn yìí o, ṣe àpò ilé mi ni, ilé mi ni, ilé mi ni, kò bá yẹ kí kù mí, kò kù mí, ìbànújẹ́ ló jẹ́, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, ilé mi ni, ilé mi ẹgbẹ́. Apàyàn níyì o màmá, apàyàn níyì o màmá, apàyàn níyì o màmá, màmá gbé fóònù fún Rónkẹ́, gbé fóònù fún Rónkẹ́, ẹ bá gbé fóònù fún Rónkẹ́, ẹ bá gbé fóònù fún Rónkẹ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo fi Ọlọ́run ọba bẹ̀ yín, mo fi Ọlọ́run ọba bẹ̀ yín, ẹ má ever ṣe mistake pé fóònù mi mọ́, ẹ má ever pé fóònù mi mọ́, mo bẹ̀ yín ni, ẹ jọ̀ọ́ o, don't ever call my phone again. Màmá náà ṣẹ̀ṣẹ̀ pè mí ń sìn, you did as a last week tí mo sọ fún yàrá màmá ọ̀yá tí mo send owó sí yín. Ever call my phone again. Màmá náà ṣẹ̀ṣẹ̀ pè mí ń sìn. Adéọlá ẹ̀ mọ̀ sí àwọn yín. Almost every time I was sending money to you. Yàrá tẹ́lẹ̀ jọ wọ́n sókè ìgbọ̀nsẹ̀ látàrẹ́ drop wọn. Anybody wọlé mọ́jọ́. At the end of the day, ẹ wá fẹ́ padà sílé, màmá wa sọ pé ilé àwọn ni. Bù mí gbọ́, kò já bẹ́ ṣeṣe o, kò já. Àǹtí Folúkẹ́, ẹni sùúrù àǹtí Folúkẹ́. Ẹ káàárọ̀ sọ. Kò ní kẹwàá rí mi. Ìgbà tẹ́ pẹ̀lú pọ́sìkì tí mo sẹ́ nìkan tí mo lè sẹ́ni sí ṣe sọ fẹ́ mi wípé ẹ̀yin ò ṣe sọ fẹ́ mi wípé màmá fẹ́ padà sílé lọ́dọ̀ ṣe sọ fẹ́ mi. Did you tell me that? Ní ẹ̀yìn bá a pè lásán, ó kò sí owó oúnjẹ, ó bẹ̀rẹ̀ pé owó oúnjẹ. Did you mention it to me? So at the end of the day, gbogbo ọjọ́ ìṣẹ̀lẹ̀ ti padà sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel pẹ̀lú gbogbo táwọn èèyàn fún yín. Okay. Kò tó ṣe wà lọ́wọ́ ìgbà pẹ̀lú èmi àkúṣe nǹkan fún wọn pé o. Ìgbà tí màmá dé màmá ń sìn ìbọn bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ padà nǹkan tó yẹ ní kí n ṣe. Okay. Ọlọ́run àwọn méjì náà ó. Ẹ̀yin náà ẹ̀fẹ́ bá mi rò ó. Kò sí wàhálà. Mo ti gbọ́. Ẹ ṣé. People were really complaining. Àti ìgbà wo wá ni wọ́n ti padà lọ síbẹ̀ yẹn báyìí tẹ́ẹ̀ bù mí kó. Àná. Ẹ wo màmá yẹn kan ti là. Kò sí tó ṣe màmá ti wà òkè. Ẹ jọ màmá jẹ́ bá wọn sọ̀rọ̀ please I want to. Ẹ fẹ́ pa mí àbí? Ọlọ́run wò yín lókè o. Ọlọ́run wò yín lókè màmá. Nǹkan tẹ́ ṣe yìí èèyàn burúkú nìyí o. Èèyàn burúkú gbà nìyí. Ó dà bẹ́ẹ̀. Èèyàn burúkú nìyí. Ẹ jọ kí ló jẹ́. Nílẹ̀ fún eléyìí o, bí lè filẹ̀ fún o. Ẹ lè filẹ̀ fún. Nílẹ̀ fún. Kí lẹ kọ́kọ́ kó ń bẹ̀ fún tẹ́lẹ̀ káwọn èèyàn gbalé fún yín tẹ́lẹ̀ fẹ́ kó ń bẹ̀. Kí lẹ kọ́kọ́ ń bẹ̀ fún.
ṣé lẹ sọ pé àwọn èèyàn kan dáwọ́ ẹni sùúrù ṣé lẹ sọ pé àwọn èèyàn kan dáwọ́ fún yín tẹ́lẹ̀ fún. àbí owó tó dá fún yín tó fi gbálẹ̀ fún yín tó fi ra fíríjì fún yín tó fi ṣe gbogbo nǹkan fún yín ẹ jọ ṣé ẹ mọ̀ wípé ẹ máa padà sílé yín àmọ́ pẹ̀ ẹ ní fi lé yín lẹ̀. Màmá ní mi lè wá kú ṣá gbogbo lè tẹ̀sán yóò gbé mi ìṣẹ́ láti. Màmá ní abatẹ mi lè fi lé nílẹ̀. Àti Folúkẹ́ orúkọ wo ló ń lò wọ́n? Ó ní ọmọ aráyé lè. Àwọn èèyàn dẹ̀ ń sọ kíní ìjọyàn. Àwọn èèyàn dẹ̀ ń sọ kíní àwọn kọ́mọ pé àná kò continue money for this mama. Apàyàn ní yóò màmá. Apàyàn ní yóò màmá. Màmá. Gbé fóònù fún Rónkẹ́. Ẹgbẹ́ fóònù fún Rónkẹ́. Ẹ bá gbé fóònù fún Rónkẹ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fi Ọlọ́run ọba bẹ̀ yín. Mo fi Ọlọ́run ọba bẹ̀ yín. Ẹ má ever ṣe mistake pé fóònù mi mọ́. Ẹ má ever pé fóònù mi mọ́. Mo bẹ̀ yín ni. Ẹ jọ̀ọ́ o. Okay, lọ́dọ̀ mi sójú. But the game talk play yẹn is not about the money. The game they play it is the game talk play yẹn is not about the money. Almost every time I was sending money to you, mo ra freezer fún yín, mo ṣe oríṣiríṣi nǹkan fún yín pẹ̀lú owó táwọn èèyàn dájọ́. At the end of the day, ẹ wá fẹ́ padà sílé, màmá wa sọ pé ilé àwọn ni. Àti pé kẹjẹ wá fún ẹ ní blood pressure. Kò dá bẹ ṣẹṣẹ o, kò dá o. Àwọn English. Ọ̀rọ̀ ní bọ̀dọ̀. Àtọ̀. Oníkẹwárí mi. Ẹ má yọjú ikú ní kẹyọ wá kọ́fì àdá bẹ yín lójú dáadáa. Àdá ní kẹyọ sí wọn. Àdá ní kẹyọ sí wọn. Ìgbà tẹ́ pẹ̀lú pọ́sìkì tí mo sẹ́ni kan tí mo lè sẹ́ni sí ẹ ṣe sọ fẹ́ mi wípé ẹ̀yin ò ṣe sọ fẹ́ mi wípé màmá fẹ́ padà sílé lọ́dọ̀ ẹ ṣe sọ fẹ́ mi. Did you tell me that? Owó yẹn ò ní jáde. Did you mention it to me? So at the end of the day, gbogbo ọjọ́ ìṣẹ̀lẹ̀ ti padà sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel pẹ̀lú gbogbo táwọn èèyàn fún yín. That's really sad though. I swear it's very sad. Kò fẹ́ ṣiṣẹ́. Ọmọ àlè yẹn ló sọ̀rọ̀ yẹn o. Ó wà wẹ́lẹ́mdẹ́. Èmi gan wà wẹ́lẹ́mdẹ́ látàrí mo ti wà wẹ́lẹ́mdẹ́. Ọjà kò wí sí owó ilé yẹn wọ́n ti gbà á àti owó ṣọ́ọ̀bù. Ẹ mọ̀ pé nígbà yóò insist báyìí pé òun nílẹ̀ kọ́ wá bá òun kọ́lẹ̀ yẹn kó máa lọ ọkọ̀ òun máa ṣe kíní kan. Àrídùnnú abá èmi èkè àti Fọlákẹ́ ta tún sọ̀rọ̀ lórí fóònù lọ́jọ́ yẹn Folúkẹ́ ta sọ̀rọ̀ lórí fóònù lọ́jọ́ yẹn pé ó yá o kọ́ ní àwọn fẹ́ kọ́lé sórí ilẹ̀ yẹn fún wọn ni o. Tọ́lá àwọn tọ́tẹ̀ nípa àwọn tó máa lọ bá àwọn ọ̀rẹ́ àwọn kan tó wà ní US àbí kíní kankan àwọn tó máa lọ sórí síìtì lọ́dọ̀ wọn pé kọ́ tó bí akọ́ tó bá support wọn kọ́ bá wọn fowó kun. Not until later náà tó bá tún wá ní kéèké káwa tún wá bá wọn solicit again because àwọn fẹ́ kọ́lé sórí ilẹ̀ aláyàwó ṣe yẹn wọ́n ń bá ṣe yẹn bíbà ìmọ̀ o 3 million kọ́ lọ fi gbalé. Ní tó fẹ́ gangan nìyẹn kẹ́ kówó yẹn fún owó tó wàá kó fún yẹn ló wà wò pé ẹ máa dẹ̀ ṣe fún yín. Exactly. Owó lo 4 months níbi tó fi jápa. Ọdún ṣe. Òun náà ni mo sọ pé Asta mo lè bá yín bẹ́ẹ̀ pé wọ́n ti fi lé mo lè bá yín bẹ́ẹ̀ pé wọ́n ti fi bẹ̀yẹ̀ rẹ̀ wọ́n ti gbowó ẹ̀ lọ́wọ́. Wọ́n ti máa fi rẹ́ǹtì wọ́n gbogbo wọ́n ti fi bẹ̀yẹ̀ rẹ̀ wọ́n ti gbowó yẹn jáde. Wọ́n ti yẹn ló ṣú ọjọ́ ti fi bẹ̀yẹ̀ rent àìsàn wọ́n ti fi bẹ̀yẹ̀ rent. Ẹni tí ò ti fún Rónkẹ́ wò. Ó sì yé mi. Ẹ ti mọ̀ pé láti ilẹ̀ owó ló wà after láti ilẹ̀. Owó yẹn lè àbí òwe really complain about that. Lovers all over the world ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ ẹ̀ kí Ọlọ́run bá kó ṣàánú. A rí àtẹ̀jíṣẹ́ náà pé Pastor Gabriel náà sọ̀rọ̀ yẹn síta bákanbákan wípé ilé tí wọ́n ti kó kúrò tí wọ́n sọ pé òun ò ṣe dáadáa tó pé inú ilé yẹn náà tún padà sí pé Ọlọ́run bá tóbi. So gbọ́ ẹlẹ́kùnrẹ́rẹ́ àwọn èèyàn sáà ń fi kọ́mẹ́ǹtì ránṣẹ́ lóríṣiríṣi wípé kí pásítọ̀ kó fi wọ́n sílẹ̀ pé òun ti ṣe nǹkan tí Ọlọ́run bá ràn láti ṣe pé àwọn ló kù tí wọ́n bá fẹ́ mọ̀ lórí tí wọ́n bá dẹ̀ fẹ́ mọ̀ lórí pé ó kù wọn ó kọ́ lọ. So kọ́ lóò ṣàánú wa gbogbo ẹ̀ náà ni ayẹ ti gbọ́ lẹ́nu ìyá àbíjọ Máráyélé náà tó náà ti sọ̀rọ̀ síta yìí a dẹ̀ rí pé àwọn èèyàn bínú wọ́n sọ̀rọ̀ wípé àfibisó lóore òun ni ìyá àbíjọ Máráyélé kọ́ lóò ṣàánú wa yín tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa ẹ bá wa subscribe ẹ like ẹ comment ẹ share ẹ tan notification bell yín so that anytime tá bá ti drop a new video ẹ máa lè rí notification. We love you for your support. I really appreciate your support in you so far. Thanks for watching.